wàhálà portable voice wàhálà Nigeria ìjọ wo ni Nigeria máa sinmi wàhálà báyìí wàhálà don go internationally Pope àti Pastor Adeboye gbas ọkọ fúnra wọn ni o àwọn kan tó bọ́ sínú tiwọn Pope Pastor Adeboye ìjọ wo la parí tàwọn àfáànà ẹ̀yin náà tún bẹ̀rẹ̀ fẹ́yìn fáǹsì mi ká tó go deeper nítò Pastor Adeboye and Pope ká kọ́kọ́ sọ̀rọ̀ nípa bàbá mi Tinubu Sàárè Jagaban mo fún yín ní pressure àbí ẹ má bínú sà fún ẹ̀yin tẹ́ ẹ wo ṣó tí mo ṣe lánàá ẹ lọ wò ó bàbá ní 50% splash Yorùbáwùyí mo ti bọ́ta tí Tinubu bá gbé mi àtẹ̀yìn fáǹsì mi mú tí Tinubu bá gbára mú à ń fún bàbá yẹn ní pressure ṣé kí n máa ní ìṣó ẹ̀yin lẹ́ ń tì mí o wọ́n ti ní kí n má wà lèmi náà wà mí bí kò sí wàhálà lórí àwọn tó bá fẹ́ travel lọ sílùú òkè àbí ìlú tó bá fẹ́ lọ 50% splash tó bá sọ lánàá tí mo ti jáde fún bàbá ẹ kọ́ náà èèyàn ẹ má dógún lẹ̀ o Tinubu ti fún mi lésì lẹ́nu ogun gbọ́ Sàárè Jagaban wàhálà ẹ̀mọ́ tẹ́yà bá bẹ́yà ló máa jọ ẹ̀yin lẹ́tọ́ wa nítọ́ eléyìí àwọn tó dẹ̀ ti dìbò wọn ọmọ yín lórí àdúró tí yín ni ẹ wá Tinubu èmi àti yín ni we gathered I go dey enter you, you go dey enter me, I go dey enter you bàbá Tinubu ti fún mi lésì lánàá àná náà sọ̀rọ̀ mo fún wọn lésì ìrọ̀lẹ́ àwọn náà ti fún mi lésì láàárọ̀ yìí mo ní kí wọ́n sọ fẹ́yìn tèmi ni bàbá Tinubu ẹ má bínú pé mo fún yín pressure mi kàn lè máa wò kó máa dẹ́kì àwọn tèmi lórí ìta kó máa nà wọ́n nàkúnà ní ilé fara mọ́ bàbá Tinubu sọ pé àwọn àwọn ti gbọ́ wọ́n ní àwọn táwọn pè lálejò wípé àwọn tó náà dá fún wọn wọ́n ní gbogbo ẹ̀yin tí wọ́n ní ẹ fẹ́ travel àwọn fún wọn ní 50% Yorùbáwùyí mo bọ́ta lánàá mo ní bàbá máa na àwọn èèyàn ṣe léṣe ní bus stop o àwọn máa na àwọn èèyàn gan akọ́dé bus stop pé mo fẹ́ travel 50% Tinubu ti sọ̀rọ̀ àti gbọ́ wọ́n á nà ẹ̀ ti ata mo ní provision wọlé ti make kalẹ̀ fún àwọn tó fẹ́ travel bàbá ti wá Délé Aláké òun ti gbẹ̀dùn bàbá sọ̀rọ̀ láàárọ̀ yìí ó ní kí n kà síta fún yín wọ́n ní wọ́n ti bá God is good motors àwọn luxurious bus yẹn yìí tó ń jẹ́ God is good níbẹ̀ bí tó bá ń travel lọ wọ́n lè lọ sí bus stop wọn ẹ sọ fún wọn wípé Tinubu ti sọ̀rọ̀ àti gbọ́ bàbá ti sọ̀rọ̀ àti gbọ́ wọ́n ní 50% ní kẹsàn tó bá dé di dánfó á dẹ́ẹ̀kì orí ẹ̀ tí á tẹ̀ wọ́n ní Chisco's transport Chisco wọ́n ní ẹ lọ síbẹ̀ 50% ni wọ́n ní kẹ́ lọ bá young shagro wọ́n ní kẹ́ ní Tinubu ti bàbá don talk wọ́n ní kẹ́ san 50% ẹ bá dẹ̀ báyé àdé fún yín àyù sàbí o wọ́n ní kẹ́ lọ sí God bless Esenwale wọ́n ní ẹ sọ fún wọn pé 50% ni wọ́n ní kẹ́ sọ fún area motors pé Tinubu ó ní 50% ni ẹ jẹ́ ká fún yín again God is good Chisco's transport young shagro God bless Esenwale and area motors bàbá wa tafẹ́ wálé ńkọ́ ní ṣe 50% fún wa fún flight èmi bá wá ṣe Christmas nílé o 50% ẹ bá wọn earpiece and àkó ẹ bá wọn sọ̀rọ̀ náà kàn ṣe 50% fún wa ẹ ti ní ká máa wà lára wà mí kò sí wàhálà Ọlọ́run mi ò bínú mo dúró mi bí ra Tinubu wọ́n ti ń ta bá ti wá lọ́lẹ̀ wá gé wa lórí wá gé wa lọ́rùn kò sí wàhálà wa náà dúró mi bí yìí Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí ni mo ń jẹ́ ẹ lọ download tap send o ẹ tẹ wàá mi tẹ́ lè lọ lébi tèmi àtẹ̀yìn tẹ́ fẹ́ lọ lé tẹ́ fẹ́ send owó yín sílé kó tó di pé ẹ délé direct deposit ni tap send tap send ẹ lo promo code orúkọ mi ẹ má lo Yorùbáwùyí o ẹ lo Abiola TTS Abiola TTS ABIOLA TTS first transaction yín ẹ máa gba $10 lọ́fẹ̀ẹ́ safe and secure faster and safer direct deposit ní ẹ ní third party account bá send ẹ sí lọ́wọ́ bá yín jù sí ó yá ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ bàbá Pope o àti bàbá Adébóyè Pope wọ́n ní àwọn legalize ọkùnrin sọ́kùnrin kan máa rúnra wọn obìnrin sóbìnrin ni ẹ máa rúnra yín níṣó Pope ló sọ o èmi kọ́ ni mo sọ náà
Pope Francis sọ pé all the priests pátápátá, all the priests gbogbo ẹni tẹ́ jẹ́ olórí ìjọ, wọ́n ní ọkùnrin àtọkùnrin kó máa rúnra wọn, obìnrin àtobìnrin kó máa rúnra wọn. Ẹ ti mọ rí irun tí mò ń sọ. To the extent pé wọ́n ní kí wọ́n ṣe marriage. Wọ́n lẹ́yìn tẹ́ wá jẹ́ olórí ìjọ, ẹ gbọ́dọ̀ bless marriage yẹn, ọkùnrin sọ́kùnrin, obìnrin sóbìnrin. That is their choice yo. Bẹ́ẹ̀ tèmi wá fẹ́ bèèrè àwọn kinní kan o. Torí Pastor Adeboye nsìn wọ́n ti bọ́ta. Àwọn náà ti sọ̀rọ̀. Ọlọ́run ṣàánú wa. Kí lẹ̀yin rò wípé ó motivate Pope Francis wípé kí ọkùnrin àtọkùnrin, àtobìnrin àtobìnrin kó máa rúnra wọn, kó máa ṣe wedding. And wọ́n ní gbogbo àwọn priest, àwọn pastors, wọ́n gbọ́dọ̀ bless ye. Well, that is their own choice. But according to Bible, wọ́n ní Sodom, mo fẹ́ béèrè lọ́wọ́ èèyàn mọ́ tẹ́ jẹ́. Ṣé lóòótọ́ ni Sodom àti Gomorrah ló exist ṣá? Èmi ò mọ̀ o, pé to me, I don't know. Ẹ̀yin tẹ́ bá mọ̀ Bíbélì, Pope, who is Pope? Ṣé bó lórí àwọn Christianity ni? Now, wọ́n ní àwọn sọ wípé gbogbo pastors, gbogbo ẹ̀yin priests, ẹ gbọ́dọ̀ máa bless marriage ọkùnrin sọ́kùnrin, obìnrin sóbìnrin. In 2013, Pope sọ wípé it is never a crime. Even though Pastor Adeboye sọ pé a fẹ́ travel around the world nígbà yẹn láti máa lọ against ẹ̀, láti máa lọ oppose ẹ̀, pé kò lè ṣeé ṣe. Ṣùgbọ́n àwọn world wọ́n cancel travel Pastor Adeboye. Wọ́n ní wọn ò lè lọ. Now, Pope ti wá bọ́ta ní 2023 nísìn. Wọ́n ní ẹ máa ṣe wedding fún wọn, kẹ́ máa bless wedding wọn. Àwọn few questions tèmi ní. Ẹ̀yin náà lè fi questions tí yín náà, ẹ lè fi kún. Torí Pastor Adeboye ti yarí báyìí, ẹ máa gbọ́rọ̀ Pastor Adeboye náà. Àwọn questions tí yín náà ẹ lè fi kún tàbí answer sáwọn questions tèmi béèrè. Sodom and Gomorrah, wọ́n ló wà nínú Bíbélì pé torí pọ́kùnrin àtọkùnrin bára wọn sùn, obìnrin àtobìnrin bára wọn sùn. Ọlọ́run ṣe pa Sodom and Gomorrah rẹ́. Are we sure it's not a lie? Because if this is true, pé Sodom àti Gomorrah, ọkùnrin bọ́kùnrin sùn, obìnrin bóbìnrin sùn, Pope olórí ẹ̀sìn ni, àwọn tí wọ́n mọ̀ jù wá lọ ni wọ́n legalize èyí. Kí lẹ̀yin rí pé motivate Pope láti legalize ẹ̀? Does that mean wípé kíní yìí ó tú àwọn àṣírí kan pé nǹkan tó ń lọ lábẹ́lẹ̀ bákan ó ní Pope gbé síta? Because you cannot continue to be pretending. You cannot continue to be hiding anything. Pastor Pope Francis, kí ni ẹ̀yin àwọn kote yín rò? I'm getting this twist. Ṣé Pope include any conditions sí pé condition báyìí o, ẹ ti gbọ́dọ̀ ṣe báyìí o, nígbà báyìí o, tẹ́ bá fẹ́ fẹ́ra yín o. Ṣé wọ́n include any condition? Ṣé Bible support ẹ àbí Bible oppose ẹ? Are we reading the same Bible the Europeans are reading and the one Nigerians are reading? One, the world is a free world. Everybody lè ṣe anything tó bá wùn. In as much pé ara ẹ̀ ló ṣe sí. Àwọn kan láwọn ò gbà ní Africa. Àwọn kan láwọn fara mọ́ nílẹ̀ òyìnbó. And we are talking about the same religion. Ó lẹ́tí kẹ́ o. Kí lẹ kó máa jẹ́ response fún àwọn churches tó kù. Ṣó máa sọ̀rọ̀, ṣó máa fight against ẹ ni, àbí wọn ní fight against ẹ. The churches, the European churches, the Catholic churches and other churches, will they oppose what Pope, the leader, olórí wọn, tó sọ wípé kọkùnrin àtọkùnrin máa bára wọn sùn? Wọ́n dẹ̀ máa ṣèyàwó, káwọn pastors, àwọn pastor mrs kó máa attend ìyàwó yẹn, kó dẹ̀ máa bless ẹ. Or will they be against it? Àwọn European kìíní wọn ìsọ̀rọ̀ o. Àwọn pastor wá sí bọ́ta Nàìjíríà, Pastor Adeboye. Mo sọ pé tuale ní tẹ̀tẹ̀lẹ̀ bẹ̀tì bàbá. No be tuale be your own. Oore ọ̀fẹ́ Ọlọ́run kó máa bá yín. Pastor Adeboye said it's not possible. Wọ́n ní it no go possible. Kò ṣeé ṣe. Wọ́n oppose ẹ̀. Wọ́n ní àwọn ò lè máa bless akọsákọ abósábo. Wọ́n láwọn ò lè gbà. Lọ́rọ̀ bá di gbàsgbòs. Ló bá di fún mi fún ẹ, fún mi, wọ́n jọ ń gbà sí fúnra wọn. Bẹ́ẹ̀ Pastor Adeboye, ẹ má bínú sá o.
olùṣọ́ àgùntàn ni yín o, touch not my anointed and do my prophet no harm. Ẹ jọ̀ọ́ sà, tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn, you will come out and you will talk. Either you oppose or you against Israel and Gaza, around Gaza. They should pray for Israel. They should do this, they should do that, Baba. You are free to your opinion, sir. But energy yẹn tí ẹ ń lò láti sọ̀rọ̀ ẹ̀sìn. Station energy yẹn fún àwọn ìjọba wa. Ẹ̀yin náà wo ọ̀rọ̀ mọ́tò nsìn. Tinubu lòun slash 50%. Yorùbáwùyí mo bọ́ta pé wọ́n á ná àwọn èèyàn ṣe léṣe ní bus stop. Àdán bàbá Tinubu sọ̀rọ̀ láàárọ̀, mo fún wọn lésì lọ́sàn. Bàbá Tinubu náà tún ti fẹ́mi náà lésì láàárọ̀ yìí nísìn. Wọ́n ti jáde. Wọ́n ní Yorùbáwùyí mẹ̀lẹ́mbẹ̀ farabalẹ̀. Wọ́n ti dárúkọ àwọn companies, àwọn Shiscos, àwọn Young Shago, àwọn Area Motors, àwọn GOC. Wọ́n ti dárúkọ company 5. Tọ́lá wọn ti wà in partnership pẹ̀lú ẹ̀ láti jẹ́ káwọn èèyàn lè travel ní 50% splash. Ẹ má lọ garage o, ẹ tún gbé má lọ garage àwọn downfall, kó má lọ nà yín o. Now, tẹ́mi ò bá sọ̀rọ̀ lánàá. Ṣé bàbá Tinubu máa fún wa lésì lẹ́nìí? Wọ́n ń wò wá. Àwọn tájọ́ ọmọ kò lẹ́yìn tájọ́ ọmọ tálíkà yìí, wọ́n ń gbọ́ nǹkan tá à ń sọ. Délé Aláké ó fò bọ́ta láàárọ̀ yìí ni. Ó ní Yorùbáwùyí kò jọ. Wọ́n sáré dárúkọ àwọn companies tí wọ́n ti negotiate pẹ̀lú ẹ̀. Èmi sọ fún yín lánàá pé 21st ló máa bẹ̀rẹ̀ yín èní. Ṣùgbọ́n àná tí mo sọ fún yín, mo sì ń sọ fún yín nínú show yẹn. Ẹni tẹ́ bá ti wo show yẹn bá mi kọ sí comment section. Mo sì sọ fún yín nínú show yẹn wípé adìyẹ tí ò tí kù, ó sì lè jẹ gbàdo. Ẹ̀fọn lè já bàálù. Ọ̀la ní 21st, which is èní. Bàbá Tinubu sì lè bọ́ta. Wọ́n dẹ̀ bọ́ta. Talkless ẹ̀yin tẹ́ jẹ́ pastor, sáà. Ẹnu yín tọrọ, ẹnu yín tòlù. Ṣé bí ìlú ṣe ń lọ yìí, ṣó tẹ́ yín lọ́rùn? Even though wọ́n já àwọn ọjọ́ yín gbé náà san ọkàn ẹ lọ sanwó gbà wọ́n ni. Ṣé bí dìríkà ráìsì yìí tó di èlò ní dìríkà ráìsì bóyá 800 àbí 900 àbí 1000. Ṣó tẹ́ yín lọ́rùn sà? Ṣé àwọn ọmọ ọjọ́ náà ṣé wọ́n máa rí owó dá? Torí bí táwọn ń lọ yìí nísìn, Bíbélì tẹ̀ ti sọ tẹ́lẹ̀ wípé a máa gbà lọ́wọ́ aláìní fẹ́ni tó ní. Okay. Àwọn ọmọ ọjọ́ ló máa dáwó. Ẹ̀yin olórí ìjọ ẹ máa kọ́ school tí àwọn ọmọ ọjọ́ tí wọn ò lè attend. Bàbá, ẹ bá wa sọ̀rọ̀ sí bí ìrètí ṣe wọ́n lọ́jà yìí. Ebi tó ń pa àwọn èèyàn kọjá bí careful. Insecurity bó ṣe gbéga wù ni. Insecurity yan káàkiri láàrin ìlú báyìí ni. Wá gbọ́ tó bá bẹ́ insecurity wọ́n ń wa odidi mọ́tò or van 18 passenger 36 passenger wọ́n rù wọ́n lọ. Àwọn báǹdì mo ti ṣe yẹn ní ìjẹrin, mo kò tó fẹ́ rán yín létí ẹ̀yin tẹ́ bá ti wò. Ẹ̀yin tẹ́lẹ̀ tí follow Yorùbáwùyí ẹ miss a lot o. Ẹ lọ wò níbẹ̀. Àwọn báǹdì mẹ́rìnlá tí wọ́n lọ kọrin nílẹ̀ Yorùbá. Wọ́n darí bọ̀ ní wọ́n kó wọn. Wọ́n ń béèrè 30 million fún èèyàn kọ̀ọ̀kan. Ẹ dákun, èló gan ni wọ́n gba eré tí wọ́n lọ ṣe. 10 million times èèyàn mẹ́wàá, that's 130 million. That's èèyàn 13, that is 130 million. 130 what? Million naira. Ibo ni kàtìrì? Nílẹ̀ Yorùbá. Sílẹ̀ Yorùbá ń gòkè sí ni, àbílẹ̀ Yorùbá ń lọ sísàlẹ̀ sí. Ṣùgbọ́n agbẹ́sìn sórí. Kọjá humanity. Sir, I am not. Who am I? Who are me? Who is me? Who you me? Yorùbáwùyí mo ti gbóyìnbó jù. Ta ni mi tó máa challenge yín? But èmi kàn wò wípé ó dà pé humanity should be above religion. Maybe bí ẹ ṣe lẹ́nu tẹ́ pé ẹ ń sọ̀rọ̀ gbogbo àgbáyé ń gbọ́ yín. Even Pope Francis ó ń gbọ́ yín. Pope John bàtà wọn wà ńbẹ̀, àwọn náà ń gbọ́ yín. Ẹ ṣe bá wa fi ẹnu yẹn sọ̀rọ̀ fún ìjọba. Àwọn ọba gan ń gbọ́ yín. Ààrẹ ọba Gandhi tó kúnlẹ̀ níwájú yín tẹ́ gbọ́ wọlé lórí. Àwọn ọba gan ń gbọ́ yín. Wọ́n mọ̀ yín. Bàbá òkè lẹ́wà. Àbẹ́yìn náà ẹ ti jẹun sókè. Bẹ́ẹ̀ jẹun sókè yẹn. Ẹ wá rántí àwa tá wà ń sàlẹ̀ náà. Ẹ ṣe mouthpiece sí wa. Ẹ jẹ́ mouthpiece sí wa. Àwọn ọmọ ọjọ́ yín tó kó ń jọ wọ̀ ẹ̀yin rówó gbà wọ́n. Àwọn university student tí wọ́n kó láti 3 weeks nísìn, wọn ò tí dà wọ́n lẹ̀ o.
wọ́n máa bá ìtàn máa bá sùn nínú wọn. Wọ́n á ti bá mi sùn di aláàbọ̀ ara tí wọ́n bá kó àrùn padà wá bá àwọn òbí wọn lé àtàwọn boyfriend wọn. Wọ́n á ti nà mí nínàkúnà àti tó bá sùn àti tó nà àti inú igbó tí wọ́n sùn sí àti bí wọ́n ṣe rìn káàkiri bí wọ́n fọ́sìn tó kọ́kọ́ fi gbé wọn yẹn tó kọ́ dàbò bolẹ̀ trauma yẹn ò ní tán ní agbárí wọn for life. They will be thinking of that and they will be seeing it as film. Even in their dream, even when they were walking, tó máa la agolo mọ́lẹ̀ báyìí. En tó ti rí nǹkan bẹ́ẹ̀ yẹn rí, ó máa bí àgbọn Túndé ni. A tún gbé eré, a fẹ́ máa sá lọ. Àti rẹ́ni tó wá sí Nàìjíríà tí wọ́n jí gbé. Tó padà lọ gbà kalẹ̀. Ó wa mọ́tò lọ no way ní Ìbàdàn expressway. Ó padà sí America bíbí. Ó ń drive lọ lórí títì. Ó kàn páàkì mọ́tò. Ó dẹ̀ gbére ó ń sá lọ. Kí ló dé? Àwọn èèyàn dì mú. Kó tó gba sense ẹ̀ padà ó dé hospital. Ìyàwó ẹ̀ ló sọ fún wa. Ó nígbà tó béèrè lọ́wọ́ pé kí ló ṣẹlẹ̀. Ó ní bóun ṣe rí crowd níwájú òun yẹn. Òun tún rò bí wọ́n fẹ́ jí òun gbé ni. Ẹ wo trauma. Ó lóun tún rò bí wọ́n fẹ́ jí òun gbé ni. Tó wá pé express road ló wà lórí bridge. Ó lè bẹ́ sómi láti fi escape. Tí ò ní mọ̀ pé fiction, imagination lásán lòun rí. Ohun tó ṣẹlẹ̀ sí òun ló padà wá sí ọpọlọ òun. Sir, sórí ẹni yẹn sì pé mo ṣá. Ìyá mi, I am not trying to ridicule your husband. Kí bó fẹ́ bú ọkọ yín. But tá bá wò nǹkan tó bá yẹn go anybody tó bá ṣẹlẹ̀ sí, let me not say bàbá yẹn, anybody tó bá ṣẹlẹ̀ sí ní time yẹn. Ọdún méjì, ọdún mẹ́ta, ọdún mẹ́rin mi ṣọ́pọ̀ àbí ṣọ́rọ̀ tó ń ṣe máa pé ṣá. Orí èèyàn ò lè pé. It's just like obìnrin tó bímọ tọ́mọ ẹ̀ ṣàìsí. Gbogbo ìgbà tó bá ti rí àwọn age mate tí ọmọ ẹ̀yẹn tí wọ́n ń ṣe dáadáa nínú ayé, orí ẹ̀ ò ní pé. Ó lè ti bí ọmọ mi tó bá ti ju àwọn ọmọ tí bí yẹn lọ́lọ́ ní ọjọ́ nínú ayé o. Ṣùgbọ́n tó bá ti rí àwọn set àwọn ọmọ ẹ̀, that moment orí ẹ̀ ò ní pé. Àwa set àwọn ọmọ òun lélẹ́yìí o. Yìí tó bá jẹ́ tó pé ó lẹ́mìí Ọlọ́run á padà sẹ́yìn pé òun dúpẹ́ fọ́lọ́run. Ọlọ́run ti ṣe àwọn míì náà fóun. Talkless ẹni tó bí tí rẹ̀ wá ṣẹlẹ̀ tí ò wá tí bí mi. Bàbá, ṣé ẹ lè sọ̀rọ̀ fún wa ni? Ẹ lè sọ̀rọ̀ fún wa. Ẹ kàn wò pé wẹ́ kò sí wàhálà. Gbèsè Nàìjíríà nísìn ó ti di 89 point something trillion. 89 point something trillion. Bàbá, tí China, ẹ ti gbọ́? Ó yẹ ìgbọ́. Ẹ kì í sọ fún yín kẹ́ wò lẹ́gbẹ̀ẹ́ mi. Wọ́n ti ní kó adopt China currency. Ó yẹ ìtì gbọ́. China currency. Nigeria ti fẹ́ adopt China currency. Wọ́n tó pé náírà ń lọlẹ̀ lójoojúmọ́. Ẹlòmíì á di aláǹgbá. Bórí ẹ̀ ṣe máa rí lélẹ̀. Ẹ di aláǹgbá. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ṣe máa gùn lélẹ̀. Bàbá, ṣé gbogbo wa la máa láǹgbá jẹ? Because tá bá adopt náírà ẹ̀, tá bá adopt currency ẹ̀, a máa padà adopt kí lorúkọ ẹ̀? Oúnjẹ. A máa adopt oúnjẹ. Ṣé ẹni tá bá adopt currency ẹ̀, a máa adopt oúnjẹ wọn náà now. A máa adopt culture wọn. Maybe that is why tí wọ́n jẹ́ fún China láyè láti máa ṣe àdìrẹ. Àdìrẹ ilẹ̀ Yorùbá. We are going. Though Nigeria is gone and ẹ̀yin àgbàgbà wa ẹ̀ ń wò. We are going with Nigeria. Ẹ fẹ́ ká wà náà gone ni. No, kò yé mi. Tó yẹ pé ọ̀rọ̀ ẹ̀sìn nìkan lẹ́yìn bàbá wa nínú ẹ̀sìn ní orí ìjókòó lẹ́ ń dá sí. Olúwo is here talking about Muslim, tackling àwọn kíní. Baba Adeboye àtàwọn pastors lókù náà, you guys are there. And then ó ti ń clear. Ó ti ń yé mi bọ̀. Èyí ló fà tó jẹ́ pé gbogbo wa báyìí nísìn. Àdìrẹ wọ́n ti bàjẹ́. China ló ń ṣe àdìrẹ tiwa.
ní ilẹ̀ Yorùbá tiwa China ló ń ṣe aṣọ òkè China ra machine because empower àwọn èèyàn wa bá dúró owó ṣe wà yìí church mọ́ṣáláṣí gbogbo yín kọ́ káàkiri fowó yẹ ṣí companies káyé wọ eléyìí mọ́ ká máa wo òfin wa ká máa wo àdìrẹ ká máa wo Kampala kó máa kòkó aró kó máa ṣe aró nílùú wa ṣé àfọwọ́ra aró ni mo tún gbọ́n tó fi ń ṣe aró inú igbó ló wà ó gbẹ̀ ló ń wù òwú táwọn bá wá fi ń ṣe tí wọ́n fi ń hun aṣọ inú igbó ló wà nílẹ̀ wa now China wá wọlé wọ́n wá ń ṣe aṣọ fún wa àwa ti rán bàbá wa ti ń wọ aṣọ káwọn China tó máa wọ aṣọ that China làwọn ọmọ tí wọ́n wá ń ṣe aṣọ wọn ò ṣe tí wọ́n ṣe ṣẹ́ẹ̀tì àti ṣòkòtò fún wa wọn ò ṣe trouser wọn ò ṣe jíǹsì fún wa wọn ò ṣe aṣọ wọn tó máa ń dàbọ̀ ọrùn yẹn fún wa àdìrẹ tiwa ni wọ́n ń ṣe fún wa wọ́n wá gbọ́n o wọ́n máa ti ṣí company àdìrẹ wọ́n wá gbọ́ ọmọ Yorùbá bí ẹyọkan àbí méjì síbẹ̀ China 2000 á wà ń bẹ̀ ní company yẹn wọ́n á jọ máa ṣàdìrẹ ọmọ Yorùbá yìí bẹ̀rẹ̀ olóhùn bá wọn gbé aró kò ní sí ní àyè post òkè wọ́n ra machine oríṣiríṣi wọ́n ń ṣe Kampala fún wa ìyẹn ò bá yín o ẹni tó bá rí iṣẹ́ gidi ló lè sin béèyàn ò lẹ́gbẹ́ láyé àwọn bàbá ti kọrin wọ́n lẹ́ni tí o lẹ́gbẹ́ láyé o kò ní ní lọ́run tẹ́ bá tẹ́ tó bá lẹ́gbẹ́ láyé ẹni tí ò bá rí ayé lògùn ọ̀run òṣù ọ̀fun ẹ má yẹ ká tọ́ra wá o if you cannot rí ayé lò dáadáa ọ̀run is not sure for you torí o ìgbà tẹ́bí bá pa ẹ́ dáadáa tó ń dúró de halal tó ń dúró de what apples of God tí ebi bá mú ẹ dáadáa wàá jẹ àrámù wàá mu omi àrámù le so ẹni tí ò ráyé wọ̀ ọ̀run òṣù ọ̀fun ẹ kàn fi wá sí bondage ẹ̀sìn mi ò ní kẹ́nìbọ̀dì máa ṣẹ̀sìn ẹni tó bá fẹ́ ṣe ọkùnrin sọ́kùnrin obìnrin sóbìnrin á lọ wo advantage ẹ̀ tó bá ṣe dùn mọ́ sí tó mọ̀ pé ọkùnrin ẹ kò máa rún ọkùnrin ẹgbẹ́ wọn o obìnrin ẹ kò máa rún obìnrin ẹgbẹ́ wọn o á wò bó ṣe dùn mọ́ sí á dẹ̀ wo disadvantage ẹ̀ problem tiẹ̀ nìyẹn ṣùgbọ́n problem tó kan gbogbo wa Pastor Adeboye ẹ fi pope sílẹ̀ ẹ jẹ́ kó máa ṣe tiẹ̀ èyàn bá polongo ìyìnrere látẹ̀ni di next year ẹni tí ò ní gbà ò ní gbà ẹni tí ò ní gbà kóbìnrin ẹgbẹ́ òun kò ní gbà ẹni tí ò lè rún àgàgà àwọn ọkùnrin tó tẹ̀ láìkì nǹkan ńláńlá wọn ò ní lè rún ọkùnrin ẹgbẹ́ wọn ẹni tọ́kùnrin bá dẹ̀ pè ẹ jẹ́ kó máa lọ run problem tí wọn nìyẹn pope tó ní kẹ́ máa bless the same sex marriage pé ọkùnrin sọ́kùnrin àwọn marriage yẹn kẹ́ máa bless ẹ̀ problem tí pope nìyẹn àwọn priest tó máa bless ẹ̀ problem tí wọn nìyẹn and do you think many Catholic priests will still come outside and oppose this? They might not. Do you think many priests will come outside to support this? They might not. They are doing well. They are doing well. Nílùú tí wọn náà, Pastor Adeboye, ẹ jẹ́ káwa náà do well. Ẹ bá wa ké sí ìjọba. Ìlú le. Minimum wage 30,000. Wàhálà. Bag of rice 60,000. Baba, ẹni tó ń gba 30,000 tó ní ẹ jẹ́ ká má bímọ mọ́. Èmi bí ẹni pé bí mo bẹ́yìn ṣe rí. Ṣé kìí jẹ́ pé wọ́n try láti reduce the population wa ní Africa. Wọ́n try láti dín wa kù. Bára yín ọkùnrin bọ́kùnrin sùn, obìnrin bọ́bìnrin sùn, ọ̀tọ̀ tẹ̀ tún nìyẹn. Ẹni tí ebi pa dáadáa àti láwọn wa 35-40 years wọn ò fẹ́ yàwó. Tó bá ní lágbájá lọ fẹ́ yàwó gbà ọ̀rọ̀ ìyàwó kọ́ ló kàn mí kàn o mo ti kó school láti 7 years mi ò ríṣẹ́ ọ̀rọ̀ ìyàwó kọ́ ló kàn mí kàn o gbà ló fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbà ló fẹ́ yàwó gbà ló fẹ́ bímọ gbà ló fẹ́ rí ọmọ ẹ̀ Bíbélì dẹ̀ sọ fún wa wípé ẹ lọ sí ayé ẹ máa bí sí ẹ máa rẹ̀ sí ẹ máa gbáyùn lórí ilẹ̀ ṣùgbọ́n gbígbáyùn yẹn
ordinary go and gbáyùn lórí ilẹ̀ a lè ṣe. We heard it that you said it, that the Bible said it, but we cannot accomplish it. Ẹni tó ń gba 30,000 tí ò tí lè bọ́ ẹnu ara ẹ̀, and you expect that youth láti lọ fẹ́ yàwó kó bímọ. Kódà kò ní lè súnmọ́ ọkùnrin ẹgbẹ́ ẹ̀. Kò ní lè many of our ọmọ ẹlòmíà ṣiṣẹ́ báyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní mùmùkùmù. Baba, I believe humanity should be before religion or should be above religion. Ẹ bá wa ké sí àwọn ọba, irú ọba Gandhi nsìn. Àwọn náà ti d'Ógbómọ̀ṣọ́, àbóṣogbo náà wà. Àti rí tán kúnlẹ̀ ọba. Wẹ́ bàbá, ẹ máa jayé orí yín lọ. Odidi ọba aládé kúnlẹ̀ níwájú yín. Kò sí wàhálà. Ọlọ́run ló pè tàwọn ọba bẹ́ẹ̀. Àti mọ̀ pé ọmọ abẹ́nu yín ni wọ́n. Ó ti ẹ̀dá sọ pé kán máa jọba. Ìgbà tí Yẹmí Ọ̀ṣínbàjò náà wà ń bẹ̀. Àmọ̀ pé bàbá ẹ̀yin náà lè bless Yẹmí Ọ̀ṣínbàjò. Ẹ wá bí ṣe wá ń bless àwọn olówó yẹn. Ẹ má yẹ kó dúró lórí tiwọn nìkan. Ẹ bá wa bless àwọn àtàjọ ọmọ tálíkà náà. A ní ẹ fún wa lówó, àwọn ò tọrọ owó lọ́wọ́ yín. Àmọ́ ẹ ṣí companies tí wọ́n ti máa manufacture kankan, tí wọ́n ti máa produce nǹkan. Ẹ̀yin nìkan kọ́ o, àtàwọn àfáà ńláńlá, àtàwọn pastor ńláńlá, àtàwọn babaláwo tí wọ́n ti làmì nílaka nínú ayé. Ẹ support ìlú, ẹ bá wa ṣí companies, ẹ máa kódà bí ẹ toothpick, ẹ máa manufacture. Ẹjọ́ yín kọ́ o, because àwọn ọmọ tí they are doing well. Your children are doing perfectly okay. Your children here, your next generation children, your children, even to the 4th generation. Ohun tí wọ́n máa ná, ó ti wà ńlẹ̀ fún wọn. Ẹ̀yin ti ṣiṣẹ́ kalẹ̀ fún wọn. Ẹ bá wa ṣe nǹkan kan tí ọmọ tálíkà náà. Gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn kò ṣẹ̀sìn, kíní kan ṣẹ̀sìn. Wọ́n sọ̀rọ̀ kọ́ọ̀tù ńjọ́ wẹ̀ nìkan lóun gbé 30 million kalẹ̀ tó máa fi gbéyàn lọ sí court. 30 good million. 30 million. 30 million yẹn. Kódà bó jẹ́ company kán máa ṣe pure water ń bẹ̀. Kán bá wa fi ṣí. Kí àwọn ọmọ tálíkà bí Yorùbáwùyí kán máa lọ ṣiṣẹ́ ń bẹ̀. Ẹ wá bẹ̀ pé kóòtù kí náà fẹ́ gbé àwọn lọ fún 30 million. Kóòtù ẹ̀sìn. Kóòtù ìjẹ ẹ̀sìn. Kóòtù ó bú Ọlọ́run tèmi. Ó bú Ọlọ́run tèmi. Ó ṣe kíní kan. Kóòtù ìjẹ ẹ̀sìn. Americans are progressing. Our Chinese, they are progressing. The Europeans are progressing. The Israelites are progressing. Àwọn náà fún wa lẹ́sìn. They are doing perfectly okay. They are doing fine. They are opening oríṣiríṣi companies. Before you see one mọ́ṣáláṣí or one church in America here, in China, China, church àti mọ́ṣáláṣí, I don't know about that. The European companies, the Italian kidney countries, before you see one church, one mọ́ṣáláṣí, you go down see like 10. But yeah, many factories, many companies, manufacturing, working. We have many shifts, morning shift, tó lọ ṣiṣẹ́, afternoon shift, tó lọ ṣiṣẹ́, night shift, tó máa ṣiṣẹ́, and overnight shift. But there in Nigeria, morning shift, a fẹ́ lọ sí ẹgbẹ́ akọrin àárọ̀ Monday. Àwọn ti ní ìwé. Aago 12 ní ìpàdé àwọn obìnrin rere. Tó bá di aago 4 ìrọ̀lẹ́, àwọn fún àwọn tó ń wá ìkíní inú tó ń wá ọmọ, fruit of the womb. Tó bá di aago 6 ìrọ̀lẹ́, ìpàdé gbogbo ọmọbìnrin kíní kan, àwọn the holy kíní kan, kí sister kíní kan. Sunday tó yẹ kó fi sinmi gan Sunday school. Ẹ kàn kó wa jọ ẹ̀sìn. A ní ẹ má ṣẹ̀sìn. Ṣùgbọ́n ẹni tí ò rí ayé lò, ọ̀run òṣù ọ̀fun. Ògùn gbọ́ kò lè rọrùn wọ̀. Ẹ̀yin tèmi, ẹ ń wò mí. Many of you tí ó pa obìnrin yìí, kò lẹ́sìn, ó máa wọná. How do you tell me mo máa wọná? Kọ́kọ́rọ́ àlùjọ náà tiẹ̀ ṣó wà lọ́wọ́ ẹ̀. Ṣó o ti gba certificate àlùjọ náà dání? Ṣé wọ́n ní PA àlùjọ náà? Before Pope will come out to say this to the Europeans or
because I don't believe pé our Africa ló ń bá sọ̀rọ̀ after Africa tó wá fẹ́ adopt here because mo rí school kan tó ń show ǹjọ́ wò school tí wọ́n lọ ń bè lọ́wọ́ àwọn school pé who are you tí kan sọ pé kinní kan lòun ìkànnì kinní kan lòun àwọn ṣọkùnrin àwọn ọkùnrin ṣọkùnrin obìnrin ṣobìnrin ní Africa mi bí ẹ̀ tẹ́ bá ti wò lè bá mi kọ́ síbẹ̀ ọkùnrin ṣọkùnrin obìnrin ṣọ ní school and they are bold and they wọ́n kí ẹ̀ láti sọ wọ́n tún ṣe fídíò wọ́n tún gbé wọn síta oh fine that's their own choice that is their own problem wàhálà tí wọ́n nìyẹn but ebi tó ń pa wá yìí wàhálà tí gbogbo wa ni insecurity in Nigeria wàhálà tí gbogbo wa ni lack of hospitality in Nigeria wàhálà tí gbogbo wa ni no free education in Nigeria wàhálà tí gbogbo wa ni no free electricity in Nigeria wàhálà tí gbogbo wa ni bad road in Nigeria wàhálà tí gbogbo wa ni alẹ́ ní ká dá dúró ẹni ká má dá dúró a ní ká pín ẹdúró lẹ́yìn ọrùn wa ẹni ká má pín ẹ̀dẹ̀kọ̀ ẹ̀yin àgbàgbà wa ẹ̀dẹ̀ sọ̀rọ̀ fún wa ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ kọ́ tẹ̀ ń ṣe ìwé nọ́mà ọlọ́run bá kò nọ́mà bàbá Awólọ́wọ̀ ti sọ̀rọ̀ kalẹ̀ wọ́n ní tó bá yá the ọmọ tálíkàs àwọn náà máa dìde ni wọ́n máa jà fún ara wọn bó pẹ́ bóyá ẹ ò lè wá ti ní ká sá àti sá àti kàn gírí báyìí ó sọ pa mí mo pẹ́nu lá ó bojú wẹ̀yìn mo dọ̀bálẹ̀ ẹ̀yin bàbá yìí ẹ tún wọnú igbó ẹ lọ jẹgba àbí ẹ fẹ́ nà wá ní ajé ẹ tó bẹ́ẹ̀ orí àwa náà ti ń tẹ̀lé àwọn ọmọ tálíkà orí wa ti ń gbóná àwa tá bá ní opportunity àti sá lọ sẹ́yìn òdì àti sá wá sí ibi ìsìn òtútù ń rún wa mọ́lẹ̀ báyìí ni ìdajì ara wa òyìnbó ti lò ó òtútù ń ṣe tẹ́ńkíá fún wa ní àgbákò òtútù ló wà nílùú yìí àgbákò òrùn ló wà nílùú yìí ẹ lé wa sẹ́yìn òdì ẹ jẹ́ ká rí lé wa àbínú torí ìlú tó ń bẹ ewúrẹ́ tó ń fẹsẹ̀ halẹ̀ wọ́n ní kí ló fẹ́ folówó ẹ̀ ṣe ewúrẹ́ lè padà ṣe nǹkan folówó ẹ̀ o ògún gbọ́ ewúrẹ́ lè padà ṣe ewúrẹ́ máa wọnú ní sísìn rúmọ̀ olówó máa yàgbẹ́ síbẹ̀ ẹ kàn máa ná náà ni o ewúrẹ́ tó bá ya wèrè á tún ṣe mí ẹ ní ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ tó bá yá àwọn tí wọn ráyè jápa ẹ má yẹ kó yà yín lẹ́nu gbogbo ẹ̀yin olórí wa they might one day take the law into their hands ló bá di gbàsgbòs máa fly lọ ni àwọn ọmọ mi ò sí Nàìjíríà ọ̀gbẹ́ni ò ní gbani yàrá ẹ̀ fly lọ o ànẹ́gẹ́ yàrá tó fẹ́ gbà fly lọ tó bá ti ń plan àti gba yàrá ẹ̀ fly lọ kó máa rántí pé president Niger Republic àwọn security tí wọ́n dúró ti pé about nothing dey happen àwọn security tó jọ take alliance jọ take oath tí wọ́n dúró ti pé kò sí tó máa ṣẹlẹ̀ ọ̀gbẹ́ni má gbàgbé o àwọn náà sọ fún bàbá ńjọ́ kan pé àárọ̀ ọjọ́ kan bàbá jọjọ ṣiṣẹ́ látàárọ̀ ṣúlẹ̀ ni o kó close pé kó máa lọ sílé ẹ̀ àwọn náà sọ pé bàbá you go nowhere ó yá sit down there àtọwọn àtàwọn family ẹ̀ àwọn security tó gbójú lẹ́nu ọ̀nà dúró tì wípé ìyà yìí ti pọ̀ ju àẹ́fìyà jẹ wà àwọn security tó ń gbójú lé nìyẹn pé tẹ́ni ti bá ń bọ̀ láti ìta mo láwọn gallant day àwọn náà máa dúró tì mí kó mọ̀ pé àwọn security tí yín gan-an máa nà sí yín lórí pé ó yá abẹ́ dúró ń bẹ̀ ìyà yìí tó gẹ́ ìyà yìí ti pọ̀ jù yet gbogbo ẹ̀yin sọ fún wa pé ká gba kinní kan I am not against your religion either Islam religion Christian religion or oníṣẹ̀ṣe religion but what about the humanity you supposed to preach to us and you supposed to fight this for us ẹni tí wọn ò tó kẹ̀nà ẹ̀yàn mélòó ló ń gbà wá bí a Tinubu bá rí mi tó bá rí mi lẹ́ẹ̀kan abẹ́ méjì rí ẹ̀yin ní nọ́mbà Tinubu lọ́wọ́ náà gbogbo ilẹ̀ jọ ní nọ́mbà ara yín lọ́wọ́ ẹjọ́ wà nínú kankan náà ni ẹyọ kan ni gbogbo yín both the afa the priest the pastors the evangelists the oníṣẹ̀ṣe tẹ́lẹ̀ lókè gbogbo ilẹ̀ jọ mọ́ra yín why can't tẹ́ bá wọn sọ̀rọ̀ our behalf China after adopt China currency láti máa adopt láti prevent that naira from depreciating China wọ́n máa ṣoore fún yín lọ́fẹ̀ẹ́ ṣọ́ máa ṣoore fún yín lọ́fẹ̀ẹ́ they will still put something on the line báyìí la fẹ́ báyìí lẹ gbọ́dọ̀ ṣe èmi àti yín ni ẹbẹ̀ tí ní ká má wálé àwọn àbíbí ní ṣe anything fún wa pátá ò bá ti ṣèbàjẹ́ ọmọlàkejì ìwájú la ó máa lọ
iwájú la ó máa lọ nígbà tá ò ṣe bàjẹ́ ọmọ làkejì iwájú la ó máa lọ agbára yóò ní káwa lágbára Ọlọ́run ọba ẹ bá ti sọ pé máa ṣàbùkù fún wa ẹ̀yin nu ọba tó ní gbogbo wa the owner of the whole universe ó nìyẹn ìjọba àtakò ara yìí ni àti president Tinubu thank you baba Tinubu pé mo sọ̀rọ̀ lánàá ẹ respond láàárọ̀ yìí orí yín Jagaban orí ẹ̀rọ àgbẹ̀ ọmọ lódòdó Àkànbí ọ̀gbẹ́ni ṣe normal o baba Tinubu ẹ ṣe normal o if there is any way you can assist the Yorùbá àsìkò tẹ máa assist wa lélẹ́yìí o ẹ má yẹ ká ṣí fún yín o kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan ṣé fẹ́ máa ní wá lára ńlẹ̀ Yorùbá ni wọ́n para wọn ṣe ògbẹ̀dẹ̀ yìí bẹ́ẹ̀ ni pé ẹ̀rí wa if there is any way tẹ máa assist ilẹ̀ Yorùbá àsìkò tẹ máa ṣe lélẹ́yìí ọmọ wa ni ẹjọ́ ṣe ọmọ wa ò ṣèdí bẹ̀bẹ̀ ọmọ wa ò ṣèdí pàǹpà ọmọ wa ò ṣèdí fẹ̀ǹfẹ̀ mo ń gbọ́ wọn sọ pé ẹlẹ́ẹ̀fẹ́ lọ sí mi mọ́ àbí ẹ sọ pé ẹ lè fix Nàìjíríà á sọ fún yín Nàìjíríà bó ṣe wà yẹn ó dàbí public toilet tó ti fi ìgbẹ́ èyí tẹ́ bá ń jẹun lọ́wọ́ ẹ má bínú o tó ti fi àwọn ìgbẹ́ rọ̀bàtà ìgbẹ́ rọ̀bàǹdẹ̀ ìgbẹ́ pẹ̀pẹ́ àwọn ìgbẹ́ tó máa ń fẹ̀ tó ti fi ìgbẹ́ ba yí ẹ̀jẹ̀ ẹ̀yin wá lẹ́rẹ̀ẹ́rẹ́ èmi ní Jagaban ọmọ olódòdó ẹ wá gbé one bucket of water ẹ lẹ́fẹ̀ẹ́ lọ sí fọ toilet tó ti fi àwọn àkàrà máa ń gbá ìgbẹ́ tí wọ́n ti fi bàjẹ́ àbádé play ẹ ṣáà ń wáìnì wa ẹ wá ṣàwádà Nàìjíríà ó dé wọ́n ní máa bò bí tá à ń bá lọ yìí ẹ̀rọ àwọn èèyàn lọ ń bẹ́ sómi bá Tinubu àwọn èèyàn lọ ń fò sómi kó dà 50% discount tẹyọ fún àwọn tó fẹ́ travel lọ sí interstate yìí náà nìsín ṣe fún wọn ní security ẹ̀wọ̀n kójú ọ̀nà ò dáa àmọ́ ó fàgbọ́n yẹn kọ́ ló máa lè travel ẹlẹ́mi tó bá travel lẹ́kọ̀ọ́ mẹ́rin pò ń lọ sílùú ó ń lọ final ni òkú padà wá mọ́ o ẹ̀rọ dáadáa ẹlòmí tó bá ń lọ bẹ́ẹ̀ yẹn ó máa di gbogbo ẹrù ẹ̀yìn ẹlòmí kò ń padà sílé oko náà kò ṣeé dé bàbá people are ẹ̀yin gan ti confuse ti máa people are confused bàbá mo mú sẹ́yìn ni bàbá ẹ̀yin gan ti confuse èmi gan tí mo sọ ò ti confuse gbogbo akọ́kọ́lá confuse Nigeria is a confusion contradiction àbí compa ẹ má yẹ kí n fòyìnbó pera mi ó lè má sùn sókè o ẹ má yẹ kí n wọnú ẹ fẹ́ kí n ẹ́ńtà yín ó ẹ fẹ́ sórí ẹ̀sùn kí n rí yín if you are watching me for the first time I'm the one and only Akalolu of Yoruba land adáwọn ọlẹ Yorùbá ọmọjọ ọmọlẹ yẹn lóye tí ò pé méjì Abẹ́ní ọmọ òṣè pààrọ̀ tẹ́ máa pààrọ̀ Abẹ́ní ó máa déwájú ìjọba o Ọlọ́run irọ́ Ọlọ́run ni ò sí èèyàn plenty àmọ́ àwọn kan wà tẹ́ pé Ọlọ́run tún ṣàwáyàn pé mi ní dáméjì rẹ̀ omi yẹn ń sọ̀rọ̀ ni ìjọba sọ̀rọ̀ bẹ́ẹ̀ nínú àwọn tó ń sọ̀rọ̀ náà wọ́n yàtọ̀ aláwọn ní jíwèé mi fihàn méjì kó tó pé Yorùbáwùyí ló ń sọ tó bá ti ní wùmà tó máa ń ká lòlò yẹn ti mọ̀ pé mi ni wùmà tó dáwọ́ yẹn ti mọ̀ pé mi ni tó bá nígbà tó wá ń ṣe bíi gbé fún wọn ti mọ̀ pé mi ni Yorùbáwùyí mi ìpè méjì tó bá ní wùmà tó máa ń pa àwọn èèyàn lẹ́nu máa kí náà àwọn èèyàn dùn tó máa ń speak the truth pẹ̀lú ẹ̀rín pẹ̀lú ẹ̀fẹ̀ pẹ̀lú demo skẹ́ngẹ̀ pẹ̀lú orí ìgboro skẹ́ngẹ̀ wáyà sọ́tún wáyà sósì o a sọ fún adé Yorùbáwùyí ló ń sọ yẹn ìwúwà yẹn orí ẹ̀ ó dúró síbẹ̀ thank you I love you have not followed me just press the subscribe button your notification bell put it on ẹ máa rí mi wò bí ìran Bàbá Tinubu mo tún ń bọ̀.